Ògúngbèmí náà ṣàkúkú gbóògùn, ó mọ orúkọ téwé ń jẹ́, ó sì tún mọ oríkì egbò, lòun náà bá wọgbó lọ. Ó jéwé, ó jégbò, ó lọ̀ pọ̀ mọ́ra wọn, ó sì fi ṣe àsè f'Óyèníkẹ́. Lẹ́yìn ọjọ́ kẹta, ọjọ́ ìkúnlẹ̀ dé f'Óyèníkẹ́, ó bí ìbejì akọ àti abo, ó sì sọ orúkọ wọn ní Adérọ́pò àti Adéronkẹ́. Lẹ́yìn 20 ọdún, Adérọ́pò dàgbà láti jẹ́ oníṣègùn tó gbóòyà, tí Adéronkẹ́ sì jẹ́ oníṣòwò ìlẹ̀kẹ̀ idẹ. Ní ọjọ́ kan, Ògúnwálé tẹ̀lé Adéronkẹ́ lọ ìlú Ajéjàlú láti lọ ta ìlẹ̀kẹ̀ fáwọn olórí láàfin. Níbi tó ti ń tajà lọ́wọ́ lágbàlá lọ́ba Adédọlà ti kọjá. Ní kété tọ́ba Adédọlà fojú ba Adéronkẹ́ làmì ara sọ nínú rẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí ní ṣàárẹ̀. Lẹ́yìn ọjọ́ kẹta, ara kábíyèsí ò lélẹ̀ mọ́, ló bá ránṣẹ́ pé babaláwo Apẹ́bíogun. Ó rò fún Apẹ́bíogun bó ti ń ṣe òun, ìyún sì dáhùn pé, kábíyèsí, ṣé kìí ṣe pé ẹ ti tẹsẹ̀ òsì bọnu? Lẹ́yìn ọjọ́ mẹ́wàá tọ́ba Adédọlà gbéyàwó ló ránṣẹ́ pé Apẹ́bíogun pé kó yọjú sóun láàfin. Kábíyèsí ní kó bá òun bilẹ̀ léèrè bí ìgbà òun lórí oyè yóò ti rí. Apẹ́bíogun gbé fájọlẹ̀, ìyún sì wí fún kábíyèsí pé ohun tóun rí ò dáa. Ó ní ìgbà ọba Adédọlà lórí ìtẹ́ ò lè pẹ́ rárá nítorí ẹlẹ́mìí kúkúrú ni. Ọba Adédọlà bíi pé kí ni ọ̀nà àbáyọ, ìyún sì dáhùn pé ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà ní káwọn ó ṣe ìdúnàdúrà ẹ̀mí fún un. Àmọ́ àwọn ọmọ inú rẹ̀ ni yóò lò. Níwọ̀n ìgbà tó sì jẹ́ pé kò lọ́mọ kankan kó tó gorí oyè, á jẹ́ pé gbogbo ọmọ tá a bá ń bí fún láàfin, wọn ò ní lè lò ju ọjọ́ méje lọ tí wọn yóò fi máa padà sọ́run. Ọba Adédọlà dáhùn, ó ní ṣé bí òun bá fi ẹ̀mí àwọn ọmọ òun rọ́pò tòun, ṣé òun yóò lè jẹ pẹ́ lórí oyè? Apẹ́bíogun dáhùn, ó ní níwọ̀n ìgbà tí aya ò bá ti wọ́n lọ́ọ̀dẹ rẹ̀, tí oyún ò sì wọ́n níkùn àwọn olórí rẹ̀ lọ́dọọdún, kò sí ẹnì kankan tí yóò lè ṣí lọ́ṣẹ́. Kódà bí ọ̀pọ̀lọ́ tí ń yan fanda lójú ẹlẹ́gùṣí ni yóò ṣe mọ́ yan fanda lójú àlùmútù tí kò sì ní rí pa. Ó ní bí àgbàdo inú ìgò sì ti ń di àwòmọ́jú fádìyẹ ni yóò ṣe di kò ṣeé mú fárùn. Ó ní tá bá wá rí ẹ̀dá kan tó fẹ́ dárí sọ, á ṣe pé ẹni ọ̀hún ṣetán láti dàbí ẹyin tó dárí sàpàtà nù. Níwọ̀n ìgbà táwọn ọmọ bíbí inú rẹ̀ ò bá ti lò ju ọjọ́ méje lọ lókè pẹ̀. Àmọ́ bí wọ́n bá lò jù bẹ́ẹ̀ lọ, ọjọ́ tí kábíyèsí bá fojú bà wọ́n, ọjọ́ náà ni àrùn burúkú yóò kọlù tí yóò sì kúkú oró lẹ́yìn ọjọ́ méje. Ọ̀rọ̀ yìí dùn mọ́ kábíyèsí nínú gidigidi. Àmọ́ ó bi Apẹ́bíogun pé bí ọ̀rọ̀ bá wá bẹ̀rẹ̀ sí ní kùn jáde pé kò sọmọ láàfin, kí ni àwọn yóò ṣe? Apẹ́bíogun ní bí àwọn bá débi afárá náà, àwọn yóò mọ báwọn ó ti gùn kọjá. kábíyèsí, àfàìmọ̀ kó má jẹ́ pé olórí Oyèníkẹ́ fẹ́ ra kòkó tó kù láàfin. èmi ìbá ní kẹ́ ẹ wọ́ ọmọbìnrin ọ̀hún kàn, ká sì ṣe bọ́lọ́gùn tí ní a ṣe kí nǹkan lè mọ orí bá ti fẹ́ orí kọ́jọ́ méje ó tó pé.